tí à ń fi òṣèlú tún ṣe kò pọ̀ bí ohun tí à ń fi òṣèlú bàjẹ́. Kì í ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà nìkan ni ẹ̀jẹ̀ òṣèlú tí máa ń mì gbòòrò tìtìtì. Gbogbo ohun tí a bá ti ń pè ní democracy, ìjọba àwọ ṣe tiẹ̀, bó bá yá kémi náà ò ṣe tèmi. Ìjọba èyí tó ṣe tó dìde kúrò lórí àga, èmi náà fẹ́ jókòó. Onírúurú àwọn nǹkan náà ni ó máa ń jẹyọ lábẹ́ ẹbẹ̀. Mo rántí bí ọdún mélòó kan sẹ́yìn, bóyá bí 2016 àbí 2017, tí ìdigunjalè kan tó wáyé nílùú Ọ̀fà lọ́dún náà lọ́hùn. Nígbà tí wọ́n ń fi ọ̀rọ̀ wá àwọn adigunjalè ọ̀hún lẹ́nu wò, wọ́n sọ̀rọ̀ títí, wọ́n jiyàn kan gbà. Gbogbo wa la mọ̀ tí wọ́n ní wọ́n sọ nígbà náà. Kódà wọ́n gbé sórí afẹ́fẹ́ dánwò. Ṣùgbọ́n ohun tó ṣe ní láàánú ni pé lẹ́yìn gbogbo ẹ̀, ibi tọ́rọ̀ náà padà já sí ó yé Ọlọ́run. Tí kì í bá ṣe ọgbọ́n ìdánú àti ìjẹ́ ọmọlúàbí eléyìí tó ti ń gbilẹ̀ láwùjọ ọmọ ènìyàn, ìwà ọ̀làjú eléyìí tó fìlú Ọ̀fà ṣe bùdó, kí ni àbá máa sọ nírú ọjọ́ ìní tó bá jẹ́ pé àwọn ẹni ọ̀rọ̀ kàn àbáwọn ẹni ọ̀rọ̀ dùn bá tèkì mátà yẹn up. Ó tún ti ń rúgbó bọ̀. Ó jẹ́ ohun ìyàlẹ́nu àti ohun tí ó jọni lójú nígbà tí àwọn kan bá ń sọ pé odidi gómìnà ìlú ni ó ń da báńdíìtì sí agbègbè kan láti lọ rè máa jí wọn gbé, máa pa wọ́n. Ṣé rí i pé ọ̀rọ̀ ọ̀hún ó fẹ́ẹ́ dàbí nǹkan. Bí àwa aráàlú bá àbá ṣe làákàyè ká dẹ̀ máa fòye gbé, àfàìmọ̀ kí ará òkèrè má wàá fi ogun jìbìtì kọ́ là á pè é, àbí kára alé fún rẹ̀ má torí ohun tó fẹ́ jẹ ba àwọn ohun tó ti wà nílẹ̀, má torí ẹ̀ bà á jẹ́. Lótìtọ́ àti lódodo, ohun tí olóṣèlú ò lè ṣe kò pọ̀. Torí mo rántí lórílẹ̀‐èdè Amẹ́ríkà bí alọ́dún 1998 nígbà tí àwọn pálíámẹ́ǹtì fẹ́ jókòó pé rògbòdìyàn ẹnu tí ń kun Bill Clinton nígbà náà pé arábìnrin kan ní ń bá a ṣèjọba. Arábìnrin ọ̀hún wọ́n wá ní kí tó ń ṣèyàwó ilé o, kì í ṣe láàrí fúnra o, mistress ni wọ́n pè é. Wọ́n wá fẹ́ jókòó pé lẹ́yìn ni kì í ṣàìdán àti àwọn ẹ̀ṣẹ̀ míì tí wọ́n kà sí lẹ́sẹ̀ a máa yọ́ dànù ni. Bí parliament house ṣe blow dànù nìyẹn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ló ṣẹlẹ̀ ẹ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí. Ṣùgbọ́n àwọn ibi tá à ń sọ wọ̀nyẹn institution ni. Ó súnmọ́ kó lóṣèlú wò pé ibi ilẹ̀ jòkó sí wọ́n ó dẹ̀ ṣayín lẹ́fàásẹ̀. Ṣùgbọ́n tó bá ti ń di ọ̀rọ̀ ìlú 4-5 gbogbo àná láàjọ rò ló yẹ kájọ rò pé ṣó possible ṣá, ṣé ó possible ṣá. Ìbéèrè tí ó yẹ ká máa béèrè lọ́wọ́ ara wa nìyẹn. Ṣùgbọ́n tó dá mi lójú ni pé DSS wọ́n wà ń lò àbí, àwọn intelligent officer nínú military wọ́n wà ń lò àbí, àti bẹ́ẹ̀ lọ. Bá lọ bá sì lọ àbọ̀ ń bọ̀. Ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ ẹnu ká fi túlù mọ́ra wa lórí. Yorùbá wọ́n ní pánsá ò fura pánsá já síná, àjà ò fura àjà jìn. Bónílé ò bá fura wọ́n ní olè náà ni yóò kó. Ọmọ bíbí ìpínlẹ̀ Kwara, ọmọ Kwara tàtà, ẹ fura o. Wọn ò ní sọ jù bẹ́ẹ̀ lọ fún talẹ́ ti tèmi. Ẹ káalẹ́ sà, ẹ káalẹ́ mà, ẹ káalẹ́ gbogbo ẹ̀yin ọ̀rẹ́ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé pẹ̀lú àgbàlagbà. A kíra wa káàbọ̀ sórí ètò ọmọ Kwara tàtà, ilé tó ń dé sí ti gbọ́ yín ní ìkànnì Bond FM 92.9 rédíò alára àgbàyídá, ìkànnì tó jókòó sí Ìkẹjà tó ń kọ tí wọ́n ń gbọ́ jákèjádò gbogbo àgbáńlá ayé. Báwọn èèyàn yín bá wà ń lo òyìnbó lórí Radio Gardens wọ́n máa gbọ́ Bond ńbẹ̀ àti àwọn ọ̀nà míì tá a máa gbé tó jẹ́ bí àtẹ tá a fi ń gbọ́ rédíò lágbàáyé. Ẹ wá láǹfààní àti darapọ̀ mọ́ lórí Colourful Presenter lórí Facebook.
ẹ máa share àwọn ètò wa sórí platform àwọn ìlú yín Colourful ṣe wá rí Colourful presenter yẹn méjì ni rí kan tọ́da ìpa fẹ́ wọ kò jọ ṣẹ́ẹ̀tì kò jọ kábà ìyẹn kọ́ èyí tá a fẹ́ wọ bí àdìrẹ péèjì wa gangan ibẹ̀ ni kẹ́ ẹ máa click ẹ máa like ẹ love ẹ share ẹ jó káàkiri ilé ẹ jẹ́ kó káàkiri oko ẹ jẹ́ kí àwọn ọmọ tí ò mọ̀ tán kí wọ́n máa gbọ́ ètò yìí ẹ jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ minú wa tí wọ́n fẹ́ mọ̀ sí nípa Kwara torí ìmọ̀ sí nípa Kwara ni ó jẹ́ kí wọ́n lè dá iṣẹ́ sílẹ̀ gbé okòwò kalẹ̀ ní ìpínlẹ̀ Kwara eléyìí tí ó mú àmúgbòòrò bá tìbútòrò ìpínlẹ̀ Kwara. Abdulwasin Salahudeen ọmọ tó mọ kọ́rọ̀ lórúkọ tèmi ń jẹ́ lórúkọ ọba Noah Lékè Badru Mutiu Abdallah Kọ́sìn Fáfúnmi Moshood Afọlábí Kọ́lá Bákàrè àròyé dowó lọ lọ́wọ́ bọ́tìn fún talẹ́ títì ní o gbogbo àwọn èèyàn tí wọ́n ń ṣùgbà wa tí wọn ò jẹ́ kétò yọ bọ́rọ́ lẹ̀ gbogbo wọn náà ni à ń kí lọ́kọ̀ọ̀kan ìdèjì ṣé àwọn gbàgbé ibi aroko tì sí náà la ó fàbọ̀ sí ibi aroko tì sí la ó fàbọ̀ sí níjẹ̀ẹ́jọ́ láti bẹ̀rẹ̀ tó fẹ́ gbà tó bí ọ̀sẹ̀ bíi méjì àwa fi okú lẹ̀ táwọn yóò máa send message SMS táwọn yóò máa lọ sí social media handle wa pàápàá jùlọ Facebook page wa Colourful presenter a ní látọdún 1999 títí di àkókò yìí gómìnà wo lẹ́yìn lérò pé ẹ̀rí pa rẹ̀ jùlọ ní agbègbè yín èwo lẹ lérò pé iṣẹ́ rẹ̀ ó kọjá àgbéléwọ̀n ẹ lè lọ wo inter post ẹ ti rí àti kaṣẹ́ wọn síbẹ̀ lẹ́sẹẹsẹ yàtọ̀ sẹ́yìn táwa wá kà yẹn àwọn nǹkan tó yàtọ̀ pójú tí yín lè kú káwa mọ̀ tó jẹ́ pé ẹ mọ̀ jù wá lọ níjẹ̀ẹ́jọ́ ó dàbí pé gómìnà olóògbé bàbá wa Muhammad Alabi Lawal ni wọ́n fẹ́ níbò tó pọ̀ jùlọ bíi 4 Fatai kó 2 Rahman mú 1 gómìnà àná Sẹ́nitọ̀ Bukola Saraki àti ìrí àwọn èèyàn wọn ẹ̀yin náà láǹfààní ẹ máa lọ sórí Facebook ẹ lọ máa tẹ̀ ó ṣe bóyá ẹ̀ ń gbìyànjú àti wọlé kò wọ ẹ̀ ń gbìyànjú àti pè kò wọlé ni ẹ láǹfààní àti lọ sórí Colourful presenter lórí Facebook ẹ like ẹ love ẹ share ẹ jẹ́ ó kárí ilé kárí oko ẹ tún rí documentary yẹn bẹ̀ ẹ wà máa comment sábẹ́ rẹ̀ ẹ máa comment sábẹ́ rẹ̀ ẹ máa comment sábẹ́ rẹ̀ 070631619 lẹ́yìn láǹfààní àti pèsè fún talẹ́ tèmi 07063161916 yẹ̀wà 07063161916 07063161916 lójú òpó tí ẹ máa láǹfààní láti pè wá sí fún talẹ́ tèmi 07063161916 gómìnà wo lẹ rọ́wọ́ rẹ̀ jùlọ ní agbègbè títọ̀dọ̀ tí gómìnà wo ló nípa jùlọ ẹ sọ fún wa nípa wọn lórí tó fún talẹ́ tèmi 07063161916 07063161916 náà ni ojú òpó yẹn 070 hello kí ló ṣẹlẹ̀ èmi kọ́ o 07063161916 hello hello ẹ kálẹ́ o ọmọ Kwara tàtà ó dàbẹ́ àjọ máa ṣe CAF 2026 ni ó yá ṣé máa ń tẹ̀lé ìyàwó yín lọ́lé ọmọ bó ni ìyàwó yín. ọmọ bo ni wọ́n ní Kwara ṣe rànà àná tí ò mọ̀ lú ìyàwó ẹ̀ alọ́mọ bo ni ìyàwó yín ní Kwara. Ládùbà àwùdà bẹ́ẹ̀ láì bàbá wa aláǹgbá ọba Saheed ó yá gómìnà wo níṣẹ́ rẹ̀ tó àgbéléwọ̀n ìgbéyàwó yín tó ọdún mélòó. ìlú Èkó tá a wà yìí òun náà lè mèrè bó ti ṣe ó ti bẹ̀bẹ̀ jù. ọ̀yà ẹ fẹ́ wọn Kwara ẹ bá wọn délé ẹ fẹ́ wọn Kwara ẹ bá wọn délé 07063161916
070631619. Hello. Ló aṣojú òpó yìí. Hello. Hello. Ọmọ Kwara Tata. Ẹ kálẹ́. Ẹ sọ pé ẹni yìí ẹni ẹ̀yẹ ni wá. Ẹ̀yẹ ni wá. Orúkọ yín ọmọ ìlú wo ní ìpínlẹ̀ Kwara ìgbìlẹ̀ tí ń pè mí lẹ́kọ̀ọ́. Orúkọ yín sà. Ok, Jòrómọ̀ sí lẹ ti wá. Kí lorúkọ tí. Ó dà gómìnà wo lẹ rí ọwọ́ ẹ̀ gómìnà wo lẹ rí pa ẹ̀ ní Jòrómọ̀. Ọ̀dà ẹ̀dẹ̀hùn àdé gómìnà tó ti gbogbo a ti ṣe díẹ̀ aláàjì Fatai ti kíní ó ti ṣe díẹ̀ Bùkọ́lá Sàràkí òun náà gbìyànjú. Àní talẹ̀ yín rí pa ẹ̀ ládùúgbò yín. Àti ìdìbà. 07063161916. Hello. Ọmọ Kwara Tata. Ẹni wá. Orúkọ yín sà. Mohammed Nasruddin. Ládùúgbò. Láti pín ibo ní Kwara. Ibo ní Kókó Arárọ̀mí lẹ ti wá. Ẹ sọ kókó kẹ tó sọ̀fẹ́ lódùn. Ó yá gómìnà wo lẹ rí pa rẹ̀ ládùúgbò yín. Ó di márùn. Ẹ ṣé 07063. Hello. Ọmọ Kwara Tata. Ọmọ Kwara Tata ẹ sọ pé ẹni yìí ẹni ẹ̀yẹ ni wá. Orúkọ yín ibo lẹ ti ń pè mí. Ọlá ló ń pè láti pẹ̀lú rẹ mọ́. Ọmọ bo ni ní ìpínlẹ̀ Kwara. Mi ò fi jọmọ ìpínlẹ̀ pẹ̀lú mo lọ́mọ ní Kwara. Ìyá bẹ́ẹ̀ sì lọ́mọ Kwara ẹ mọ̀ bọ̀ wá bá wa ra fìlà. Fìlà wa ti dé. Fìlà CAF 2026 ti dé. Bẹ́ẹ̀ sọ pé ìpẹ́rù rẹ̀ mọ ìlú àwọn àna mi nìyẹn. Ìpẹ́rù akẹ̀sán baálé ọjà ibi ọmọ owó gbé so. Hello. Gbogbo ẹbí Ọ̀ṣìlàjà kú mọ̀kàn ṣayé ọdún kẹwàá ìrántí bàbá wa Buhari Ọ̀ṣìlàjà. Orúkọ yín. Orúkọ abẹ́rẹ́ Ẹlẹ́mọ̀ṣọ́ Súlérè ẹ pa rédíò yín. Ó yá. Ọmọ bo ní ìpínlẹ̀ Kwara. Ókè ẹ má bínú Súlérè kó lọkàn mi tiẹ̀ wá. Ó yá ta lẹ gbé fún gómìnà wo lẹ rọ́wọ́ ẹ̀ ládùúgbò yín. Nǹkan dé o Làwálì ó ń lọ bí mẹ́wàá ó lọ bí mẹ́fà báyìí mò ń bọ̀ ẹ́ mi ò tí ì dé ẹ jẹ́ ń dókè lọ. Hello. Onírúurú aṣọ ní ń bẹ lára alágẹmọ arambara ní tàtẹ́ ìlẹ̀kẹ̀ ọlọ́kan òjọ̀kan ètò ní bẹnu àpótí ètò ọmọ tó mọ kọ́lọ́ media concept ọ̀kan nínú ẹ̀ nílé yìí o ọmọ Kwara Tata. Ajibala kò lè máa sọ. Ọmọ Kwara Tata. Hello. Kí ló ṣẹlẹ̀ lóde tí wàá ń bẹ̀ o. 07063161916 àríṣe láríkà àríkà ní bàbá rẹ̀ gún kò yé mi tó Làwálì tí ń lọ bíi mẹ́fà báyìí o 07063161916 náà ni ojú òpó yẹn sáwà sọ pé gbogbo wọn náà ni wọ́n gbìyànjú gbogbo wọn ni wọ́n ní ipa kan tàbí òmíràn eléyìí tí wọ́n kó ọ̀nà tí pàwọn àgbà kì í kálukú olóyà lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ní fọ̀rọ̀ sáwọn èèyàn lẹ́nu tó bá wí ń kálukú náà ni yóò sọ nítorí kálukú bá dẹ̀ rí. Hello ọmọ Kwara Tata. Màámi kí lorúkọ yín. Orúkọ mi ni Abdulbatai. Olóhùn òbí ó yá ọmọ bo ní. Ọmọ ìlú after Ìgbàjà.
yàrá ìjọba ìbílẹ̀ ìfẹ́ ló dùn nìyẹn ẹ bá ń kí Honorable Yusuf kòtò alága ìjọba ìbílẹ̀ ìfẹ́ ló dùn nìyẹn. Ó yá gómìnà wo lè rọ́wọ́ ẹ̀ ládùn. Zero 07063161915 ẹ̀yin tó kúrò tẹ́ ń tiraka àti wọlé bóyá torí pé bójú òpó ti rí ni o bóyá èrò ló pọ̀ jù ni o ẹ láǹfààní láti lọ kọ sórí Facebook wa torí àwọn ẹbí tó gbé Ramani ni títí kíní tó lọ Samara Ramani ṣe díẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà kan tí ń bọ̀ látòjò kú ní ìṣẹ́lẹ̀ rárá o Bukola Saraki ni ó fún wa ní Songa farm ẹlòmílẹ̀ ní Afatai Ahmed Megida ni ní kálukú. Hello. Orúkọ yín ẹ̀ tó wò wá lórí Facebook inú mi dùn sí yín. Ọmọ Kwara tàtà ẹ̀ka alẹ́sà. Ó yá. Ta lẹ rọ́wọ́ ẹ̀ lágbègbè yín gómìnà wo lẹ rọ́wọ́ ẹ̀? Láti méjì gbàjà làwọn ti fún bàbá tiwa ni ẹ gbàjà o. Láti méjì gbàjà lẹ gbé fún bàbá tiwa ni ọlọ́pàá pa fún wa báyìí o. àmì bàbá ò jẹ gómìnà. Tí bàbá tó ju gómìnà náà. Ó dà inú mi dùn lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn kan náà máa ń fi lójoojúmọ́ gbé fún bàbá wa Prince Samuel Adédoyin MFR torí wọ́n ròyìn bàbá náwó títí Kristẹni ni wọ́n tó kọ́ mọ́ṣáláṣí wọ́n fi foundation mọ́ṣáláṣí lélẹ̀ nílùú Àgbámú. Hello ọmọ Kwara tàtà mọ́mí ẹ gbóhùn sókè mi ò gbọ́ yín o abẹ́rẹ́ lẹ ti ń sọ̀rọ̀ àbí ẹgbẹ́nu sí mouthpiece yín kí ló dé àgbọ̀ kódà ẹ jẹ́ ń lọ àwọn polówó ọjà bíi méjì kan tí mo ní bẹ̀ tí n bá dé àtúgbé pé bíi méjì kan sí. onírúurú aṣọ níbẹ̀ lára alágẹmọ arambara ní tàtẹ́ ìlẹ̀kẹ̀ ọlọ́kan òjọ̀kan ètò níbẹ̀ nú àpótí ètò ọmọ tó mọ kọ́lọ́ media concept ọ̀kan nínú ẹ̀ nílé yìí o ọmọ Kwara tàtà. Ajibala gúnlẹ máa so Kwara nílé mi àlá. Wọ́n pe irin ìsanko kan ní èlé símbọ̀ ìgbómìnà nìyẹn. inú òwe àwọn àgbàlagbà ni pé Ọlọ́run jẹ́ kí wọ́n bí mi dá kì í ṣe àdúrà téèyàn máa dáyé gbà ìlú tán bá ti bí ọ yẹn ibẹ̀ náà wọ́n ti bí ọ kò ṣeé change mọ́. ẹni tó bá sọ lẹ́nu ó sọ àpòyàpọ̀ ni so ìlú tán ti bí mi nìyẹn mi ò lè dínà ẹ̀. gbogbo àwa tá a bá wá láti Kwara ká mọ́ gbàgbé ilé ká máa lọ ilé lápò sí oko gbogbo wa àmì gbé ṣáájú. ọmọ Kwara tàtà. gbogbo ọjọ́ Friday láago 8:00 alẹ́ lẹ́tọ̀ ọmọ Kwara tàtà yóò máa wáyé pẹ̀lú Abdulwasi Salawudeen ọmọ tó mọ kọ́lọ̀ tá ó ti máa ṣàgbéyẹ̀wò àwọn ìdàgbàsókè tó wà láwọn ìlú kọ̀ọ̀kan pẹ̀lú àwọn ìpèníjà tó ń kojú wọn. a ó máa gbàlejò àwọn ojúlówó ọmọ Kwara tàtà ní ìkànnì Bond FM 92.9 ẹ tẹ̀lé wa lórí àwọn social media handles wa ọmọ tó mọ kọ́lọ̀ media concept. ẹ fẹ́ ká sọ nípa ìlú yín àbí ó wù yín láti ran ètò yìí lọ́wọ́ ẹ pè 08030428183. ọmọ Kwara tàtà. ẹni ẹ̀yẹ ni wá. onírúurú aṣọ níbẹ̀ lára alágẹmọ arambara ní tàtẹ́ ìlẹ̀kẹ̀ ọlọ́kan òjọ̀kan ètò níbẹ̀ nú àpótí ètò ọmọ tó mọ kọ́lọ́ media concept ọ̀kan nínú ẹ̀ nílé yìí o ọmọ Kwara tàtà. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí tó fẹ́lẹ́ bí etí tó nípọn bí àwo erin bákòókò bá tó tẹ́ ẹ fẹ́ kọ́lé ìgbé ilé iṣẹ́ ọjà èyíkéyìí construction tó nílò building materials Ọ̀pẹ́yẹmí enterprises gbogbo àwọn èròjà tẹ́ ẹ nílò fún ìkọ́lé wọ́n kalẹ̀ síbẹ̀ bíbà imported and local building materials bó jẹ́ àwọn ojúlówó irin cement roofing sheet àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ọ̀pẹ́yẹmí enterprises ní kẹ́ ẹ máa bọ̀ láti wá kó wọn ní ọ̀pọ̀ kú ọ̀yọ̀kú bó ṣe lè wù kí estate tẹ́ ẹ fẹ́ kọ́ ó tóbi tó tàbí ilé alájà gogoro tẹ́ ẹ fẹ́ kọ́ ó ga tó ohun gbogbo tẹ́ ẹ nílò láti fi parí ẹ̀ ń bẹ lọ́dọ̀ Ọ̀pẹ́yẹmí enterprises kódà bó jẹ́ bridges general bus stop Abúlé Ẹ̀gbá Lagos Abẹ́òkúta express road ni wọ́n kalẹ̀ sí ládojúkọ north west filling station lẹ́gbẹ̀ẹ́ the place event center fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 080 ọmọ Kwara tàtà orúkọ ibùdó tí ń pè mí
Ibo ní Kwara. Okay. Kwara North nìyẹn máa jẹ́. Okay, gómìnà wo lẹ rọ́wọ́ ẹ̀ ládùúgbò yín? Ṣé gbogbo ẹ̀dẹ̀ ṣú ògbogbo ẹ̀yin tẹ́ ń sọ làwálì? Ṣé kìí ṣe pé ẹ ti délé pẹ́? Ṣé kìí ṣe pé ẹ ti délé pẹ́? Làwálì lọ bí 8 báyìí o. Ṣé kìí ṣe pé ẹ ti délé pẹ́? Àṣetá àti fọ̀rọ̀ sẹ́nikẹ́ni lẹ́nu o. Àṣetá àti fọ̀rọ̀ sí ẹnikẹ́ni lẹ́nu. Ẹ̀yọ́ gbàgbé pé fìlà wa 5,000 naira ni. Gèlè wa 10,000 naira. Ọdún 2026 February ìlú Èkó yóò mì tìtìtì. Gbogbo àwọn lọ́balọ́ba là ń kí. Gbogbo àwọn lọ́balọ́ba là ń kí o. À ń kí bàbá wa Àjàṣẹ́ Èpo, Olúpo ti Àjàṣẹ́ Èpo, àkíyín o. Kí bàbá wa Ọlọ́fà tìlú Ọ̀fà, àti kí bàbá wa ti ìlú Amọ́yọ̀. Gbogbo ẹ̀yin lọ́ba lóìlú yìí. Gbogbo ẹ̀yin tí a ti kọ ìwé sí bàbá wa Prince Samuel Adédoyin MFR, bàbá wa Ọ̀túnba Matthew Jọláyẹmí, àkíyín o. Bàbá wa Alhaji Rasheed Ọpẹ́yẹmí, àwọn tí a jẹ máa kówó létò yìí nìyẹn. Alhaji Rasheed Ọpẹ́yẹmí, Alhaji Yaya Bánú sọ ìlú Samara. Ẹ ṣé púpọ̀, ojú òní tì yín. Láì gbàgbé Engineer Muideen Salako, tí wọ́n jẹ́ President of Global ODU bẹ́ẹ̀ni of our Descendants Union, Global President of our Descendants Union. Adẹ̀kú palẹ̀mọ́ ìjàkadì ìlú Ọ̀fà eléyìí tó ń bọ̀. Bákan náà ní 90 years, 90 tí ó di tí exist, tí wọ́n sì ń ṣe bẹ̀bẹ̀ fún ìlú Ọ̀fà. Ẹ̀yin náà ẹ̀dọ́fà kẹ́ wòran àti àwọn ìlú mìíràn tí ní kálukú náà jáde gbogbo àná là ń kópa tó dáa. Hello? Kí ló dé màmá ìyá ti gbọ́ yín? Sọ̀rọ̀ sókè. 090-070631619117. Ìpè kan péré. Làwa àti ní 8 báyìí o. Ẹ̀yin tó kù dẹ̀ ní láǹfààní àti lọ sórí Facebook wa. Ìpè kan, the last person. Ọmọ Kwara tàtà. Ó dà, ẹja máa lọlé fún talẹ̀ ti tèmi. Eré gbogbo ó di ọjọ́ mẹ́jọ. Lórúkọ Kọ́lá Bákàrè àròyé dowó ẹ tí fẹ́ bá ara fìlà. Ẹ máa pe Mutiu Abdallah 07059431722. 070 Mutiu Abdallah nìyẹn 59431722. Bákan rẹ̀ lè pe ọba Noah sórí 0063355507 07063355507. Lẹ́ẹ̀kan sí gbogbo ẹni tí a ti kọ̀wé sí akínyìn o. Bá mi nílùú lálà akínyìn o. Ẹ̀yin tí ládùn bá dọjọ́ mẹ́jọ a tún mọ láǹfààní láti pàdé.